kí n máa kí yín kú dédé àsìkò yìí níbi gbogbo tí ìkànnì Awíkonko tẹlifíṣàn ń dé fún tòní. Ẹlẹ́mbẹ̀ yẹn o, ṣe dáadáa ni mo bá yín. Èmi tí ẹ mọ̀ pé dáadáa ni mo bá yín nítorí èmi náà wà bí ẹ̀wà tó bá wá rí bẹ́ẹ̀. Àjọ máa bẹ ni ọ̀bẹ ní ibẹ̀ṣu àtẹ́lẹsẹ̀ abẹnáwó. Ìròyìn Awíkonko tẹlifíṣàn ló ń dé sójú ìwòran yín lónìí Ọjọ́bọ̀ ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún 2025. Ìfàmìrere gbogbo ni yóò wọlé tọ̀ wá wá láṣẹ Elédùmarè. Ọmọdásọlá ìfúnní ìlú oníròyìn bíṣẹ́ ò bá wá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ ṣáájú ẹ jẹ́ ká gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ẹ lọ fọkàn balẹ̀, kò séwu lórí ọ̀rọ̀ tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Trump sọ nípa orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu ló fọkàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ bẹ́ẹ̀. Àjọ ECOWAS àti EU wọ́n kéde àtìlẹ́yìn wọn fún orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ tí Trump sọ. Bẹ́ẹ̀ ni wọ́n pè fún ìrànwọ́ láti kojú àwọn agbésùnmọ̀mí. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ló yẹ ká fi yanjú ọ̀rọ̀ ìpèníjà ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ rọ ààrẹ Trump. Apàṣẹwàá àmọ̀tara ẹni nìkan lásán ni ààrẹ ilẹ̀ Amẹ́ríkà jẹ́. Ta ló sọ bẹ́ẹ̀? Kí ni ìdí tó fi sọ bẹ́ẹ̀? Ẹ máa mọ̀ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Mi ò ní ìbọn o, kódà báńgà ló kéré jù mi ò lè yìn, ẹnu lásán ni mo fi gbára mi kalẹ̀. Ẹ̀rọ Arike tó halẹ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lọ́sùn ó yí ohun padà, ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Ní báyìí ẹ jẹ́ ká bọ́ sínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ké pe àwọn ọmọ Nàìjíríà láti fọkànbalẹ̀ lórí ọ̀rọ̀ tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump sọ pé ó ṣeéṣe kí Amẹ́ríkà kó ọmọ ogun wọ orílẹ̀-èdè Nàìjíríà láti kojú àwọn agbésùnmọ̀mí tí wọ́n ní wọ́n ń ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì. Tinubu sọ pé ìjọba ń gbé ìgbésẹ̀ láti pèsè ààbò tó péye fún aráàlú àti dúkìá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún ètò ìròyìn àti ìlúkoro Mohammed Idris ló fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fáwọn akọ̀ròyìn lẹ́yìn tí ó ṣe ìpàdé tán pẹ̀lú ààrẹ Tinubu. Mínísítà ṣàlàyé pé ààrẹ ń gbìyànjú agbára rẹ̀ láti rí i pé ètò ààbò gbé pẹ́ẹ́lí sí i lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní Tinubu ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tí Trump ń sọ lọ́wọ́, ó sì ń wá ọ̀nà láti sọ fún gbogbo àgbáyé nǹkan tí ìjọba rẹ̀ ń ṣe lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gbẹ́ni Idris sọ nínú fọ́nrán ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn kan wípé ìgbésẹ̀ Tinubu èyí tó fi yọ àwọn ọ̀gá iléeṣẹ́ ológun Nàìjíríà ní nǹkan ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó ní í ṣe pẹ̀lú èròǹgbà ààrẹ láti ṣàtúnṣe ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ṣíṣe àpèjúwe Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí kò bọ̀wọ̀ fún ẹ̀sìn kì í ṣe òtítọ́ rárá. Ìwé òfin ilẹ̀ wa là á kalẹ̀ wípé ẹnikẹ́ni ló lómìnira láti ṣe ẹ̀sìn tó bá wò ó láìsí ìdíwọ́ kankan. Ó ní ààrẹ ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ tí Trump sọ nípa orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí, mo sì gbàgbọ́ pé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ òun bọ̀ wá dìtàn. Mínísítà fún ètò ìròyìn ọ̀hún ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé Tinubu ti ń ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí ẹ̀sìn lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní onírúurú àjọ ní ìjọba àpapọ̀ ń bá sọ̀rọ̀ láti rí i pé àwọn agbésùnmọ̀mí tó ń fẹ̀mí aráàlú ṣòfò wọn dẹni ìgbàgbé. Àjọ Economic Community of West African States ECOWAS tó ń rí sí ètò ọrọ̀ ajé lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà ti sọ pé àwọn agbésùnmọ̀mí tó ń ṣọṣẹ́ lẹ́kùn náà kò fi ti ẹ̀sìn kankan ṣe.
àjọ náà sọ̀rọ̀ yìí látàrí ọ̀rọ̀ tí ààrẹ Donald Trump sọ wípé àwọn agbésùmọ̀mí ń ṣekú pa àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà. Fún ìdí èyí ni Trump fi kéde pé Amẹ́ríkà yóò kógun ja àwọn agbésùmọ̀mí náà tí ìjọba Nàìjíríà kò bá lè ṣẹ́gun wọn. ECOWAS ní àwọn alákatakítí ẹ̀sìn yìí kò mọ ẹ̀sìn kan yàtọ̀ sí òmíràn, bẹ́ẹ̀ ni wọn ò fi ti ọjọ́ orí tàbí ti ẹ̀yà kan ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. ECOWAS wá ké pe àjọ ìṣọ̀kan àgbáyé United Nations UN àtàwọn lájọ káàkiri àgbáyé láti ṣèrànwọ́ fáwọn orílẹ̀-èdè táwọn agbésùmọ̀mí yìí tí wọ́n ti ń ṣọṣẹ́. Àjọ náà tún koro ojú sáwọn ọ̀rọ̀ kan tó ń jáde èyí tó lè jẹ́ kí ètò ààbò láwọn orílẹ̀-èdè yìí bàjẹ́ sí i. Àjọ European Union náà tún fi ìdí ọ̀wọ̀ tí wọ́n ní fún orílẹ̀-èdè Nàìjíríà múlẹ̀ sí i tí wọ́n sì yẹra fún ọ̀rọ̀ tí ààrẹ Trump sọ pẹ̀lú ìlérí láti túbọ̀ ṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè àti àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà. Aṣojú àjọ EU sí orílẹ̀-èdè Nàìjíríà àti ECOWAS ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Gauthier Magnot ló sọ èyí lọ́jọ́ Ìṣẹ́gun nílùú Èkó lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn kan níbi tó ti ṣàlàyé ipò tí àjọ náà wà lórí ọ̀rọ̀ tí ààrẹ Donald Trump ti orílẹ̀-èdè Amẹ́ríkà sọ nípa orílẹ̀-èdè Nàìjíríà. Magnot ní orílẹ̀-èdè Nàìjíríà àti EU ti jọ wà tipẹ́ tí EU kò sì ní tẹ́tí sí ọ̀rọ̀ mìíràn tí orílẹ̀-èdè míì bá sọ síta nípa orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní adúró ti orílẹ̀-èdè Nàìjíríà, adúró ti àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ṣẹlẹ̀ sí, tí àwọn aláṣẹ ìjọba sì ń gbé ìgbésẹ̀ láti dáàbò bo àwọn aráàlú. Ó tún fi ìdí rẹ̀ múlẹ̀ pé EU bọ̀wọ̀ fún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà àti ìwé òfin tó fààyè gba ẹ̀sìn tí aráàlú bá fẹ́ ṣe. Magnot ní EU kò ní dáwọ́ àtìlẹ́yìn fún Nàìjíríà dúró àti wípé àjọ náà yóò máa lépa àlàáfíà àti ìgbáyégbádùn aráàlú. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ké pe ààrẹ Amẹ́ríkà ààrẹ Donald Trump láti fọgbọ́n inú wo ìlànà rẹ̀ sí ìpèníjà ètò ààbò tó ń bá Nàìjíríà fínra. Mínísítà fẹ́tọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Mohammed Idris ló pe ìpè náà níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tó ṣe lọ́jọ́rùú ní ìlú Àbújá. Èyí ló ń wáyé lẹ́yìn tí ààrẹ Amẹ́ríkà Donald Trump dúnkòokò láti ṣe ìkọlù sí orílẹ̀-èdè Nàìjíríà lórí ẹ̀sùn pé wọ́n ṣekú pa àwọn kìrìsìtẹ́nì lọ́nà ìpanirun ní Nàìjíríà. Mínísítà náà ní Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tó kún fún onírúurú ẹ̀yà àti ẹ̀sìn tó sì ń ṣiṣẹ́ takuntakun láti mú ìgbòòrò bá ètò ọrọ̀ ajé rẹ̀ àti ètò ààbò rẹ̀. Ó ní a gbàgbọ́ pé níní ìjíròrò ní ọ̀nà kan tó dájú tó sì dára jùlọ láti rí i pé àlàáfíà jọba káàkiri àgbáyé. Ó ní Nàìjíríà ṣetán láti fààyè gba ìjíròrò, ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé tó fi mọ́ Amẹ́ríkà láti kojú ìpèníjà ààbò tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra. Idris tẹpẹlẹmọ pé ìṣèjọba tó wà lóde ní ìfarajìn láti kojú ìgbésùnmọ̀mí, àwọn agbébọn, ìjínigbé àtàwọn ìwà ọ̀daràn míì tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra. Ó fi kún pé Nàìjíríà ń ṣe bẹ̀bẹ̀ tí wọ́n sì ń gba oríyìn nídìí gbígbé ogun ti ìwà ìgbésùnmọ̀mí pẹ̀lú àkọọ́lẹ̀ àwọn àṣeyọrí ní ẹkùn ìlà oòrùn àríwá Nàìjíríà. Ó ní ìjábọ̀ àjọ Global Terrorist Index tí wọ́n gbé jáde nínú oṣù kẹta ọdún yìí ló fi hàn pé ìkọlù àwọn agbésùnmọ̀mí ti lọọlẹ̀ gidigidi lòdì sí bó ṣe ń wáyé láti bí ọdún mẹ́wàá sẹ́yìn. Kì í ṣe ìjọba Nàìjíríà ló sọ èyí, àjọ àgbáyé ló fi ìkéde yìí síta. Idris ló
tẹnumọ́ bẹ́ẹ̀. Ó wáá fi kún pé láti bí oṣù mẹ́jọ sẹ́yìn ní iléeṣẹ́ ológun Nàìjíríà ti tú àwọn agbésùmọ̀mí tí iye wọn dín díẹ̀ lọ́gọ́rùn-ún mẹ́fà ká ní ìpínlẹ̀ Borno nìkan. Ọ̀pọ̀ wọn ni wọ́n ti rán sí ọ̀run àrèmábọ̀. Àwọn èèyàn tó lé ní 11,000 tó wà ní àhámọ́ ló ti gba ìtúsílẹ̀ tí èyí sì ń tẹ̀síwájú. Ní pàtàkì jùlọ àwọn agbésùmọ̀mí tó lé ní 100 ni wọ́n ti juwọ́ sílẹ̀, wọ́n sì ti kó ohun ìjà ogun wọn tó lé ní 11,000 sílẹ̀ fáwọn iléeṣẹ́ elétò ààbò. Gẹ́gẹ́ bí mínísítà náà ṣe sọ, ìjọba tó wà lóde ti fi òbítíbitì owó ra àwọn nǹkan ìjà ogun fáwọn iléeṣẹ́ elétò ààbò. Mínísítà náà fi kún pé ààrẹ Bọ́lá Tinubu ń ṣe àtìlẹ́yìn fáwọn iléeṣẹ́ ológun pẹ̀lú ṣíṣe àfikún àbá ìṣúná àwọn iléeṣẹ́ elétò ààbò ọ̀hún. Ó ṣàlàyé síwájú pé ààrẹ Tinubu ti ṣàfihàn ìfarajìn rẹ̀ láti fòpin sí ìgbésùmọ̀mí, àwọn agbébọn àtàwọn ọ̀daràn míì tó ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Bákan náà ló tún ṣàlàyé nípa àwọn iṣẹ́ ológun tó ń wáyé ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá Nàìjíríà, èyí tó ní ó ti ṣokùnfà báwọn agbébọn kan ṣe juwọ́ sílẹ̀ ní ẹkùn náà. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ fífi òfin de àgbà òǹkọ̀wé ní ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká láti má lè wọ ilẹ̀ Amẹ́ríkà, àgbà òǹkọ̀wé náà ti fi ààrẹ Amẹ́ríkà Donald Trump wé ẹni tó mọ ti ara rẹ̀ nìkan tó sì wulẹ̀ fẹ́ràn kó máa pàṣẹ wàá lé àwọn èèyàn lórí lásán. Ṣóyínká sọ fún àwọn oníròyìn pé ìṣesí Trump ó mú òun rántí ààrẹ apàṣẹ wà ilẹ̀ Uganda nígbà kan rí tí orúkọ rẹ̀ ń jẹ́ Idi Amin. Ẹ rántí pé ṣáájú ní ọ̀jọ̀gbọ́n Ṣóyínká ti kéde pé ilẹ̀ Amẹ́ríkà ní kóun wá tún ìforúkọsílẹ̀ ṣe bí òun bá sì fẹ́ wọ ìlú náà. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú àwọn oníròyìn, àgbà òǹkọ̀wé yìí sọ pé òun ti kìlọ̀ tẹ́lẹ̀ pé bí Trump bá fi di ààrẹ Amẹ́ríkà, ẹni tí yóò fi jófin ni yóò máa wá kiri. Bó tilẹ̀ jẹ́ pé mo kìlọ̀ náà, àwọn èèyàn kò gbà á gbọ́. Èmi ò fẹ́ràn kí èèyàn lé mi jáde, mo yá jáde fúnra mi ni. Ìyẹn sì buyì kún èèyàn nítorí mo sọ pé apàṣẹ wàá ni wọ́n ṣe fẹ́ ṣe tí wọ́n padà fún mi. Ẹ̀yin náà ṣáàrí bó ṣe ń ṣe sí àwọn tí kò fẹ́ràn rẹ̀ lẹ́yìn tí ó gba ìjọba. Ọ̀jọ̀gbọ́n Ṣóyínká ní mo fa ìwé ìgbélú mi ya nígbà tí ààrẹ yìí tó kọ́kọ́ gba ipò ààrẹ ni. Ó ní kí ló dé tí mo fi ṣe bẹ́ẹ̀? Nítorí mo gbọ́ lásìkò tó ń polongo ìbò, mo sì rí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu rẹ̀ tí mi ò rí irú rẹ̀ rí láyé mi nínú ìpolongo ìbò lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ọ̀jọ̀gbọ́n Ṣóyínká sọ pé lásìkò tí Trump di ààrẹ ni a bẹ̀rẹ̀ sí ní rí ìdàkejì Amẹ́ríkà. Ó ní lásìkò rẹ̀ ni ìpànìyàn pọ̀ tí wọ́n ń pa àwọn ẹ̀yà tó kéré níye àti àwọn aláwọ̀ dúdú. Ó ní òun rí bí Obama ṣe polongo ìbò lásìkò tó fẹ́ di ààrẹ, òun sì rí ọ̀nà òdì tí Trump gbé tiẹ̀ gbà. Mo ti sọ tẹ́lẹ̀ pé tí ọkùnrin yẹn bá wọlé ìbò, ohun tó máa kọ́kọ́ ṣe ni kó fagilé ìwé ìgbélú àwọn èèyàn, kó sì sọ fún wọn pé kí wọ́n wá tún ìforúkọsílẹ̀ ṣe. Mo ní èmi ò ní dúró de ìgbà yẹn tàbí ìfọ̀rọ̀wánilẹ́nuwò kankan níbi tí wọn yóò ti sọ fún mi pé wọ́n ti fagilé ìwé ìgbélú mi. Àgbà òǹkọ̀wé náà ló ṣàlàyé bẹ́ẹ̀. Arábìnrin Falilat Yusuf, ẹni tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí ẹ̀rọ Arike, ló ti yí òun padà báyìí o lórí ọ̀rọ̀ tó sọ láti fi dúnkokò mọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé òun ní ìbọn tí òun sì ṣetán láti yìn fún ẹnikẹ́ni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ dé àyíká òun. Ọ̀rọ̀ ẹ̀rọ Arike yìí ló dá ọ̀pọ̀ rògbòdìyàn sílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tí ọ̀pọ̀ èèyàn sì ti béèrè ọ̀pọ̀ ìbéèrè lórí bóyá ṣé lóòótọ́ ni ẹ̀rọ Arike ní ìbọn nílé tó fi ń dúnkòokò.
Ẹ̀rọ Arike nínú ọ̀rọ̀ tó gbé síta lójú òpó Facebook ní òun fi ẹnu gbára òun sílẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni nítorí wọ́n ti kọlu òun àti ìyá òun ṣáájú. Ó ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀, kódà ohun tó jẹ́ báńgà lásán mi ò lè bá wọn yìn. Mo fi ẹnu gbára mi kalẹ̀ ni nítorí nǹkan tó ti ṣe èèyàn ṣáájú kò tún gbọdọ̀ ṣe èèyàn ní ẹ̀ẹ̀kejì. Ó tẹ̀síwájú pé òun sọ̀rọ̀ náà síta nítorí ìró ìbọn tí òun gbọ́ níwájú ilé ìtajà òun. Láti fi ẹnu gbára òun sílẹ̀ ni òun ṣe sọ pé òun ní ìbọn nílé. Ó tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn agbófinró ti wá sí ilé òun láti wá ṣe ìwádìí bóyá lóòótọ́ ni òun ní ìbọn sílé. Ó ní ilé 4 ni mo kọ́ sí ìlú Ìrágbìjí tí mo sì ní kí wọ́n lọ wo mẹ́rẹ̀ẹ̀rin pé tí wọ́n bá rí nǹkan tí kò dáa, ara tó bá wù wọ́n ni kí wọ́n fi mí dá. Ẹ̀rọ Arike ní òun kò mọ̀ pé ọmọ tí òun gbà tọ́ tó jẹ́ ọmọ ọdún 13 ti tan kámẹ́rà sílẹ̀ lásìkò tí òun sọ̀rọ̀ tó sì ju ọ̀rọ̀ òun sórí ẹ̀rọ ayélujára. Ó ní kì í ṣe pé òun mọ̀ọ́mọ̀ fi ọ̀rọ̀ òun síta. Ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ti ní kí òun mú ọmọ náà wá sí àgọ́ wọn fún ìtẹ̀síwájú ìwádìí tí wọ́n ń ṣe. Tó oníyan ṣeun, ọlọ́bẹ̀ ṣeun, ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ ẹ ṣeun bí ojú ọ̀nà. Ojú tẹ́ ẹ fi ń wo ìkànnì Awíkonko tẹlifíṣàn ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ire lójú owó rí, ire lójú gbogbo wa ó máa rí. Ọmọdásọ́lá ìfúnníyì lóníròyìn. Ó dìgbà kan náà, ire o.